tẹ́ẹ̀tẹ̀ tí wọ́n ti ẹ̀fún dọ́bù dáadáa kílẹ̀ wá ń wá. Let's see. àyàrí ẹ̀yìn rí owó lẹ́tẹ̀ tẹ́ẹ̀tẹ̀ tí wọ́n ti ẹ̀fún dọ́bù dáadáa kílẹ̀ wá ń wá kiri. Ẹ̀jẹ̀ tí ti gbóná tèmi ti gbóná. Ẹ mọ̀ jẹ́ gbígbóná méjì ọ̀pàdé. Ńgbé èèyàn bá fi ogún ọdún ya wèrè, ńgbé òun ló fẹ́ jájà. Ilé tó yẹ kẹ́ ẹ dá dẹ́kẹ̀ rẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀. Tẹ́ ẹ̀ wá ń ṣe sí lóòdì rẹ̀. torí àrọwà burú la fẹ́ ṣe fún un nísìn a fi kó o pàrọwà fúnra rẹ kó o bára rẹ sọ̀rọ̀. Àbájọ tó kọ́ ṣe fún mọ́ ọ lórí, ebi ló fi pa. lè jẹ́ pé fanbáyà ni aláya ti tó ká. yóò yá wèrè. Akànjí. Ẹ káàbọ̀. Kí ló dé gbogbo ẹrù dà? ìgbàgbọ́ bá ń tọ́ ẹsẹ̀ ní ilé bẹ̀rẹ̀ ẹyin dáadáa tọ́ ẹsẹ̀ mi. Kú yìí pẹ̀tà lójú ẹ̀. Bàbá lámù ọ̀la báyìí làwọn mọ̀. owó labí kò ṣeé ṣe. Àwọn tó bá dàgbónú, àwọn àmì kókó bá mi. Àgbà yóò ń bà. ìtọ́jẹ ló yò ó ẹ bá ti já láyọjú náà tí n tó ní òtẹ́ lọ́rùn. Wọ́n ní sọ̀rọ̀ báyìí la máa ń rìn. Ajé ni máa ń jẹ́ èèyàn mọ́ bẹ́ẹ̀dì káàkiri. Sọ kí ni nǹkan tó ń bẹ̀ mí fún gangan? èyí tí ègún bá gún lẹ́sẹ̀ kì í ṣe lákàlàkà tọrọ alábẹ́ lọ èmi lè gúngún lẹ́sẹ̀ ẹ jẹ́ kí n ṣe lákàlàkà. ó sì yẹ ń gbàdúrà fún yín pádùn òkàrí àmọ́ ti bọ́ kò lè ṣeé ṣe. Àṣẹ tí ń ṣèpàdé àbí ẹ tí ń ṣèpàdé bẹ́ẹ̀ ṣe nà bẹ́ẹ̀ kí kọ́lẹ̀ jẹ́ pa mí. Ló ṣe pé èmi dé àbí ìkẹtọ. má fọ́ pẹ̀lú àmì ìlú. Ilé tí bá ń tòrò ó máa lè bẹ̀ ní òtí ìdàgbà. Ó fẹ́ lù mí àbí.